Agege ní ó wípé wọ́n ti yọ̀ǹda àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ yòókù eléyìí tó wà láhàámọ́ àwọn agbébọn àwọn ajínigbé láti máa lọ láyọ̀ àti àlàáfíà. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé ló wí bẹ́ẹ̀. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ìyẹn ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Fágbèrò ti pé irọ́ pátápátá ni ó ní wípé àwọn ajínigbé tó jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ kan kó sá lọ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó wáyé lọ́jọ́ Ẹtì Friday tó kọjá wípé wọ́n ti yọ̀ǹda wọn ò kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ó ní irọ́ pátápátá ni ó tí kò sì sí òtítọ́ kankan níbẹ̀. Ìkọlù ọ̀hún eléyìí tó wáyé láwọn àgbègbè bíi méjì nílùú Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Oríire wọ́n ní ló ti gbẹ̀mí ó kéré tán báyìí èèyàn méjì tí wọ́n sì jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 30 jí kó sá lọ. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe fìdí rẹ̀ múlẹ̀ o, wọ́n ní alẹ́ ọjọ́ Wednesday ni ìròyìn kan lọ káàkiri wípé àwọn agbésùmọ̀mí náà kọ̀ ti yọ̀ǹda àwọn èèyàn náà láti máa lọ láyọ̀ àti àlàáfíà. wọ́n ṣá lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó wáyé pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Punch lọ́jọ́ Thursday lórí èyí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò fìdí rẹ̀ múlẹ̀ wípé títí di àkókò tóun sọ̀rọ̀ yìí ó ní àwọn èèyàn náà wọ́n sì wà láhàámọ́ àwọn ajínigbé ṣùgbọ́n tíṣẹ́ ti ń lọ láti rí wípé wọ́n rí gbogbo wọn gbà sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó wá fi kún wípé ọ̀gá àgbà ọlọ́pàá ìyẹn ọ̀gbẹ́ni Ọlátúnjí Dìísù ti darí àwọn àjọ elétò ààbò láti olú iléeṣẹ́ wọn nílùú Àbújá láti rí wípé wọ́n kún àwọn àjọ elétò ààbò yòókù lọ́wọ́ láti rí wípé gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ wọ́n sì jọ jùmọ̀ ṣiṣẹ́ pọ̀ láti rí wípé àwọn dóòlà ẹ̀mí àwọn èèyàn yòókù tó sì wà láhàámọ́ àwọn ajínigbé ọ̀hún. Àrímọ jù báyìí lọ fún ìròyìn wa ti abala yìí tó kù títí dìgbà mìíràn nígbà tèmi àti yín yóò tún jọ láǹfààní àtijọ́ fojú kọ̀ọ̀rọ̀ àwọn kó tó tún dìgbà náà ayọ̀ báyìí ẹlẹ́mi àti yín yóò sì jọ jùmọ̀ pàdé. Orúkọ mi ò yí padà, Ọmọlọ́lá Àyà Babalọ́lá lórúkọ títẹ̀ mi jẹ́. Ó dìgbà.